Jígí Alára, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń rọ ìròyìn bí àkọlé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbí eré àgbéléwò, pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá ti ẹnu wa jáde. Orúkọ mi ò yí padà, orúkọ kan náà ni Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ní orúkọ tèmi ní ìkànnì Jígí Alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ó yá ẹ jẹ́ ká tètè lọ sínú àwọn kókó ìròyìn tí mo mú wá ní òní. Àkórí kókó ìròyìn tí mo mú wá lónìí ni Nàìjíríà àti Amẹ́ríkà ti darapọ̀ láti ja IS fighter ní àríwá. Ní àwọn agbègbè kan ní àríwá Nàìjíríà, ìró ìbọn àti ìbànújẹ́ kò tíì di ohun àtijọ́. Ní báyìí, Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà ti darapọ̀ agbára láti kojú àwọn ọmọ ogun IS ní agbègbè náà. Àwọn ìròyìn sọ pé ọ̀pọ̀ àwọn ọmọ ogun apaniláyà ni wọ́n pa nínú iṣẹ́ àpapọ̀ yìí. Àwọn agbègbè bíi Borno àti Lake Chad ti pẹ́ nínú ìjà tí ó ti gba ẹgbẹẹgbẹ̀rún ẹ̀mí. Ọ̀pọ̀ ìdílé sì ń gbé lábẹ́ ìbẹ̀rù, tí àwọn ọmọ sì ń dàgbà láì mọ ohun tí àlàáfíà túmọ̀ sí. Àwọn amòye ààbò ní pé ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú agbára òkèèrè lè fún Nàìjíríà ní ìmọ̀ ẹ̀rọ àti agbára tuntun, ṣùgbọ́n àwọn míì ń béèrè pé ṣé ìrànlọ́wọ́ òkèèrè lè mú àlàáfíà gidi dé tàbí yóò mú ìṣòro tuntun wá. K'Ọlọ́run ṣáà máa ṣàánú wa. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí náà, ẹ jẹ́ kí a lọ sí òkèèrè náà. Ó ní fọ́nrán kan tí mo fẹ́ fi hàn wá tí Jígí Alára gbé jáde. Ẹ jẹ́ kí a lọ wo, orúkọ rẹ̀ ní Bàtà Bàbá Mi. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ẹ ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyé? Ẹ káàbọ̀ padà. Tí mo bá ti ṣe tán, mo máa fi ọ̀nà àsopọ̀ eré tí ẹ wò tán yẹn, tẹ́ ẹ kọ̀ wo fọ́nrán kékeré yẹn, màá fi ránṣẹ́ sí yín. Ẹ gbádùn àbí? Ó yá ẹ jẹ́ ká lọ. Wọ́n ní lórí ayélujára díẹ̀ ń ìgbésẹ̀ náà. Àwọn míì sì ń pè fún ìtọ́jú tó pọ̀ fún àwọn olùfaragbá. Ní gbogbo ìjà yìí, ohun tí àwọn aráyé ń fẹ́ jùlọ ni àlàáfíà, kì í ṣe ìròyìn ogun tuntun. Àwọn ọmọ ogun ń ṣiṣẹ́, àwọn aráyé ń gbàdúrà, àwọn ìyá sì ń retí ọjọ́ tí àwọn ọmọ wọn yóò padà láìsí ìbẹ̀rù. Àgbà tún ní pé omi tó bá pa iná lónìí, ó lè gba ilé lọ́la. Láti inú ìròyìn ayé, a máa ń wá kókó inú ìròyìn fún yín. Èyí ni Jígí Alára kẹrìnlélógún. Ẹ forúkọ yín sí ìkànnì wa. Ẹ fi ọ̀rọ̀ yín sílẹ̀, ẹ sì pín ìtàn yìí. Ẹ ṣé. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní di. Orúkọ mi náà ò yí padà o. Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Kí a tó tún lọ, ẹ jẹ́ kí n tún fún yín ní díẹ̀ sí nínú eré yẹn kí ẹ gbádùn ẹ̀. Ẹ ṣé. Ó dàbọ̀. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ẹ ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyà òkè? Ẹ̀rù bà mí. Èmi náà sọ pé kí n fi hàn ọ́ ni. Irọ́ ni. Mo ti wò lálẹ́ àná mọ́júmọ́. Ẹ̀yin náà ti wò. Mo gbọ́ mo ní ẹ jẹ́ rí. Àwọn tá a tún fẹ́ sọ pé a máa polongo fún ìyànpẹ́ ti wò. Mẹ́nu lè lọ jáde. Wàhálà ìwọ ti wò. Ẹ ti wò. Mo ti wò. Ẹ̀yin yẹn wa káàkiri ibi tí ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé ẹ̀rí
bàbá ló ti wò yìí Èmi ti wò. kí ló wá ṣẹ̀yìn màmá náà tẹ́yìn ní òní wò kí ló ṣẹ̀yìn brọ́dà kí ló ṣẹ̀yìn sísítà ẹ lọ wo bàtà bàbá mi ó ti jáde ó ti wà ní Jígí Alára TV báyìí ẹ lọ wo ẹ wo bàtà bàbá mi tá à ń wò yìí kí ló ṣẹlẹ̀ sí bàtà bàbá mi ta ló jogún bàtà bàbá mi kí ló ṣe bàtà bàbá mi gangan ẹ wo ẹnu ọgbà ròyìn o Jígí Alára ni ẹ ti lọ wò. bẹ́ẹ̀ni o bàtà bàbá mi ó ti jáde o sórí ìkànnì Jígí Alára TV ẹ wo mo fẹ́ kẹ́ wo kẹ́ subscribe kẹ́ comment kẹ́ ẹ wo ọmọ àtúntò sí ayé rẹ rọ. bàtà bàbá mi now showing. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.